board with him for 19 years, 19 good years. The world needs to come into it and give me justice for suffering me for all these years. For suffering me after 6 children. I have 6 children for him. 6, not 1. Ẹ̀yin tèmi, ẹ wo fídíò yìí. Ẹ wo fídíò yìí. Kí ló máa mú ọkùnrin tó wà ní right senses ẹ̀ láti lé ìyàwó rẹ̀ síta bí irú eléyìí? Kí ló máa mú ọkùnrin? Ẹ dákun, àyè wà fún yín láti comment ẹ jọ̀ọ́. Kí ló máa mú ọkùnrin tó wà ní right senses ẹ̀ láti lé ìyàwó rẹ̀ síta bí irú eléyìí? Ìyàwó tó bímọ 6, 1, 2, 3, 4, 5, 6. Ọkùnrin wà ńbẹ̀, obìnrin wà ńbẹ̀. Ṣé bí wọ́n sọ wípé ọmọ ní ọjọ́ ọ̀la èèyàn ni? Kí ló máa wá mú pásítọ̀, pásítọ̀ nílùú Àbújá láti lé ìyàwó rẹ̀ ọlọ́mọ 6 síta tó kó gbẹrù ẹ̀ síta? Màá fi yín kalẹ̀ ńsìn, ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arábìnrin yẹn. You understand? Ó ní ó ti ṣe díẹ̀ ńsìn tí ọkùnrin yẹn ti kó kúrò nílé fún ara rẹ̀. Òun ló wá dé lọ́sàn-án kan òru kan báyìí ló kó gbẹrù síta. After 19 good years. 19 good years. Ẹ̀yin tèmi, kí ló ṣẹlẹ̀ náà? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ọkùnrin, kí ló lè fà á? Kí ló lè ṣẹlẹ̀? Èmi mi fẹ́ wà one sided. Mi fẹ́ wà one sided. Mi ò ní sọ wípé torí pé ó jẹ́ obìnrin ó ń sunkún, ó ní kí wọ́n gbà òun ti suffer pẹ̀lú ọkọ 19 years. Starting from the scratch. Ó wá yánsìn, ó ní kóun máa kúrò. Ọ̀nà méjì ni. Ọ̀nà méjì lọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ méjì ni. Reason méjì péré. Reason méjì péré. Òun ló máa fà á tí ọkùnrin ó fi wò sùnsùn tó ní kíyàwó òun tó bímọ nǹkan 2, 3, 4 pé kó máa lọ just like that. Tó wá dẹrù ẹ̀ síta bíi ti nonsense person. Tó bullshit ẹ̀, ó bullshit òun àtọmọ, ó yẹ̀yẹ́ wọn dànù. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ ò lè jẹ́ tìyàn ká mọ̀mọ̀ dà. Ìyẹn ò gbọ́dọ̀ wà one sided. Ẹ̀yin tèmi, tí ọ̀rọ̀ tí mo bá fẹ́ sọ yìí tó bá correct, ẹni yes mo right, so possible. Tí ó bá jẹ́ pé you have 1 or 2 things to add, please do so in the comment box. Please help me like this video, comment, perhaps share. Ẹ máa wo fídíò yẹn báyìí. Ẹ máa rí pé fídíò yẹn ń play over. 2 reason ni ló lè fà á. 2 reason yẹn náà dẹ̀ ni pé tí ọkùnrin yẹn bá find out, ẹ̀yin tèmi ṣe ń gbọ́, tí ọkùnrin yẹn bá find out pé àwọn ọmọ yẹn ò ṣe tòun, tó bá find out pé àwọn ọmọ yẹn ṣe tòun, ọkùnrin lè wùwà bẹ́ẹ̀ yẹn. Kódà kó find out pé nínú àwọn ọmọ 6 yẹn 3 yẹn ṣe tòun. Kódà ibi tọkùnrin mi burú dé gan, kódà kó find out pé nínú àwọn ọmọ 6 yẹn 2 àbọ̀yọ̀ kan ṣe tòun, ó lè fi ìbínú yẹn kó fi mú àwọn yòókù. The worst of it all ni pé tó bá find out pé gbogbo àwọn ọmọ yẹn ṣe tòun, ọkùnrin lè wùwà bẹ́ẹ̀ yẹn. Ṣé àti ìgbọ́rí? Èmi ti gbọ́ ọlọ́mọ 3 rí, àmọ́ 6 children èmi ò tí ì gbọ́rí o. Pé ọlọ́mọ 6 kó má wàá jẹ́ ti ọkọ. Ẹ̀yin tèmi, èmi ò sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ léléyìí o. Ọ̀rọ̀ la fi ń tóra wọn sìn pé kí ló lè ṣẹlẹ̀ tí ọkùnrin fi máa ṣe bẹ́ẹ̀ yẹn dẹrù ìyàwó ẹ̀ síta. Bóyá ó find out pé ọmọ yẹn ṣe tiẹ̀. Ìyẹn number 1 gbáǹkọ́gbì. Ìyẹn number 1 gbáǹkọ́gbì. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, ó máa dùn yàn o. Ó máa dùn yàn ọmọ 6 tán yányán. Ọmọ 6, ibo ni máa yẹn, ibẹ̀ ló ti máa bẹ̀rẹ̀. Is a pastor, ibo ló ti máa bẹ̀rẹ̀. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ yẹn lórí lóòótọ́. Ọmọ 6, 1, 2, 3, 4, 5, 6. Kíyàwó dẹ̀ mọ̀ pé àtọkọ òun ò lè dánmọ́. Kó dẹ̀ wá mọ ìlàjílẹ̀ fún ọkùnrin míì ń ta. Ó lè kó lọ́yọ̀ kan gan, kó jẹ́ pé àwọn ọkùnrin oríṣiríṣi gan ló ń làdí fún tí wọ́n fún lóyún yẹn. Kódà tó bá dẹrù ẹ̀ síta bẹ́ẹ̀ yẹn, ọkùnrin yẹn sì gentle, tí ò lọ bẹ́ẹ̀ lórí dànù. My page doesn't support violence o. Tó yẹ pé àwọn ọkùnrin míì ni wà láwọn lè bẹ obìnrin yẹn lórí dànù, kó mọ bẹ́ gba àwọn ọmọ yẹn lórí dànù. Èmi ò sọ pé bẹ́ẹ̀ yẹn ni a fi ń tóra wọn ni. Ó dẹ̀ lè jẹ́ number 2 reason. Number 2 reason. Ó lè à ń fi kọ́gbọ́n ni o. Ẹ̀yin tèmi, à ń fi kọ́gbọ́n ni as dókítà ọkọ àti ìyàwó. Ó dẹ̀ lè jẹ́ pé àbí ọkọ ti kó sọ́wọ́. Ó ti kó sọ́wọ́ àwọn abìjàwàrà bí ẹkùn. Tí wọ́n bá sọ pé abìjàwàrà bí ẹkùn, àwọn obìnrin ògbólógbòó. Ṣé yín? Ògbólógbòó as in wọ́n ti lò nǹkan fún un.
ó ti kó sọ́wọ́, wọ́n ti lo nǹkan fún obìnrin yẹn, ọkùnrin yẹn sorry, wọ́n ti wipe gbogbo ọ̀blaganta rẹ̀ lọ, gbogbo nǹkan tó ń reason wọ́n ti wipe ẹ̀ lọ fún, wọ́n ti lo oògùn fún, kò ní memory mọ́, gbogbo memory ìyàwó yẹn àtàwọn ọmọ yẹn ó ti tán, ó ti ń tọ́jú ọmọ ọlọ́mọ ń tà, so wọ́n ti brainwash ẹ̀ nípa ti obìnrin yẹn, wọ́n ti brainwash brain yẹn. Bẹ́ẹ̀ ẹ̀yin tèmi, tó bá yẹ pé wọ́n brainwash ẹ̀ ni kò ní padà lọ sílé yẹn. So number one reason yẹn sì ni a máa consider bóyá òun ló ṣẹlẹ̀. Tó bá yẹ pé wọ́n brainwash ẹ̀ ni kò ní padà lọ sílé yẹn, kò tiẹ̀ ní rántí ilé yẹn mọ́ ni. Ẹ̀yin tèmi, ó ń ṣẹlẹ̀. Mo lè cite like 2 examples right now tí mo rántí. Arákùnrin kan, ṣóyé yín, police ni. Bí wọ́n ṣe fún ní pension báyìí, bí wọ́n ṣe fún ní pension rẹ̀ báyìí, tó sọ fún ìyàwó pé òun bọ̀ kábọ̀, òun lọ kábọ̀, wọn ò rí mọ́, wọ́n wá bẹ̀rẹ̀ intensive search yìí, wọ́n wá rí i pé ó ti lọ jòkó ti obìnrin kan nílùú Jos, ibẹ̀ ló wá jòkó sí, wọ́n fà á wálé táyà, wọ́n fà á wálé tí gbogbo àwọn ọmọ yẹn fi lọ́lé ọkọ, tí obìnrin yẹn fi ìyàwó rẹ̀ gangan tó fi jìyà tí àwọn ọmọ yẹn fi lọ́lé ọkọ pátá, kò wálé mọ́. Àmọ́ gbà tí gbogbo ẹ̀ tán tí obìnrin Jos yẹn finish ẹ̀, ojú rẹ̀ mọ̀ wálẹ̀, wọ́n mọ̀ reset gbogbo ọ̀blaganta rẹ̀ padà, ó mọ̀ mọ̀nà lè kí ni obìnrin yẹn fẹ́ ṣe ìyàwó alákọ̀ọ́kọ́, ó gbà bẹ́ẹ̀ ni pẹ̀lú ẹ̀sìn. Then number 2, máa kan Haúsá ni, ìyàwó méjì ló ní àtàwọn ọmọ 12, wọ́n lo kíní yìí fún, kíní tí wọ́n lò fún àkekèé ni wọ́n fi sílẹ̀. Àkekèé tí wọ́n lọ pa àkekèé, kìí ṣe àkekèé tí tẹ́yìn mọ̀ tán bá ní àkekèé, ìdí tí mo fi sọ àkekèé ni pé at the end of the day àkekèé ló wá padà wá pa obìnrin kà yẹn. Ọkùnrin yẹn gbàgbé fámílì ẹ̀ pátápátá, kò rántí wọn mọ́, wọ́n ránṣẹ́ sí dánwò, wọ́n ṣe bí ẹni pé wọ́n ti fọ̀mátì brain ẹ̀ ni. Àfìgbà tí ọba mi òkè tó dé, àkekèé ló wá padà wá sàn obìnrin yẹn jẹ, tó wá kú. Gbà tó kú nìyẹn yẹn wá rántí ilé, gbogbo brain yẹn ó reset padà sílé o. Bákan náà ọkùnrin kan nílùú Ìbàdàn ni wọ́n gbé wá sí nọ́ọ̀tì, bí wọ́n ṣe reformat brain yẹn náà nìyẹn, tó náà gbàgbé gbogbo fámílì ẹ̀ sí Ìbàdàn pẹ̀lú ọmọ 5. Kò wá tọ́jú àwọn ọmọ ẹ̀ 5 o, mo ti sọ story yìí gan rí, kò tọ́jú àwọn ọmọ ẹ̀ 5 o, àwọn ọmọ ọlọ́mọ tó wá jókòó ti ya wọn nílùú nọ́ọ̀tì, àwọn ló wá tọ́jú. Wọ́n format brain ẹ̀ tó jẹ́ pé ó gbàgbé ilé ni, ó gbàgbé ilé pátápátá, kò sí, Ọlọ́run dẹ̀ help eléyìí, Ọlọ́run help ẹ̀, ó ní properties. Àmọ́ gbà tó kú tán wọ́n ránṣẹ́ òkú rẹ̀ sílé, wọ́n dá òkú rẹ̀ padà lọ sí Ìbàdàn. Ìwọ ọkùnrin tó ń gbọ́ mi, ṣé wàá jẹ́ kí wọ́n format brain ẹ̀ bẹ́ẹ̀, kó o gbàgbé ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀, wàá wá lọ mọ́ ṣe kí ni, wàá lọ mọ́ bọ́ àwọn ọmọ ọlọ́mọ, kí lẹ̀ ń wá ká, kí lẹ̀ ń bá ká, kí lẹ̀ ń wá. Èmi ò ní kò dá kíyàn ṣoore, ó dá ẹ ṣoore, bẹ̀tẹ̀ èyí tó bá ti dàbí ẹni pé mo mọ̀ ń gbàgbé lè tètè mọ̀ pé wọ́n ti ń format brain yẹn, kó tó di pé wọ́n wá format ẹ̀ tán final, ìwọ gan wàá mọ̀, ìwọ gan wàá ṣe kí ni, wàá mọ̀. Tó bá ti di pé ìwọ tó jẹ́ pé òkè fẹ́ kúrò nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó wá di pé o ti ń kúrò nílé, ilé yẹn ò ṣe kò wù ẹ́ lọ mọ́, o lè ṣọ̀sẹ̀ kan ò ní padà lọ sílé, o lè ṣọ̀sẹ̀ méjì ò ní padà lọ sílé, o lè ṣe oṣù kan ò ní padà lọ sílé, ó lọ jókòó sí ibi that particular site, ibi tí wọ́n ti format brain yẹn, ibẹ̀ ni wàá mọ̀ like láti lọ. Tètè ní kí wọ́n gbà ẹ́, ó ti dé kó tó wá di pé wọ́n wá format brain yẹn finally. So ó possible pé ó lè jẹ́ ìyẹn ló ṣẹlẹ̀, bẹ́ẹ̀ tó bá yẹ pé ìyẹn ló ṣẹlẹ̀ pé wọ́n ti format brain Pastor Stanley yìí ni, kò ní padà lọ bẹ̀ lọ pẹ́ ẹrú obìnrin yẹn jáde. So possibility ó likely pé ó lè find out pé àwọn ọmọ yẹn ṣe tiẹ̀. Ṣóyé yín, ọ̀rọ̀ yìí ó base lórí pé cheating ni, ó base lórí cheating, infidelity nínú marriage. Ẹ̀yin obìnrin, irú ìwà báyìí ìdójútì ló máa ń mú wá. Obìnrin yẹn sìn, ẹ gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀, ó ń ṣe bí ẹni pé innocent, he pack my things out after 19 years. Ọ̀pọ̀lọpọ̀ bèèrè lọ́wọ́ rẹ̀ pé wetin you do, àmọ́ àti sọ jáde kò ṣeé sọ jáde, àti sọ jáde kìkì ń sọ jáde. Ọkọ mi lè cheat, èmi náà ó cheat. Ó dójú ti èèyàn kan jura wọn lọ, ó dójú ti obìnrin ju ọkùnrin lọ, ọjọ́ alẹ́ wá ń kọ́, kó tó wá jọjọ́ alẹ́ yẹn gan, consciousness go fẹ́ pa ẹ́ tó bá tiẹ̀ pa ẹ́. Ìwọ nìkan dẹ̀ ni wàá mọ̀, bí ara ṣe ń ṣe ẹ́ sí, kí wá ní value tá a gba kádàrá
ibi tó rí dáyàn sí. Ẹ wo ilé ìsìn, wọ́n ní 19 years. Wetin you do tó fi rí bẹ́ẹ̀? Ajá tó ń ríyàn, tó ń rẹ́rìn, tó ń jùrù, tó wá di pé ajá yẹn wá ríyàn, ó wá fẹ́ géyàn jẹ, like something is wrong. Like madam, like kí ni ìwọ ṣe? Tó bá ti sàn kan tó ṣe, ó likely kí pastor forgive ẹ. Like wetin you do tó máa mú a whole pastor láti wúrú wà báyìí, a whole pastor. Èmi náà advice pastor pé kó kó nǹkan tó ṣe tiẹ̀ mọ́tò ọ̀dọ̀ ẹ̀. Èmi ò advice ẹ̀ bẹ́ẹ̀. Kódà kéèyàn jẹ́ pastor. Téèyàn bá jẹ́ pastor, ṣéèyàn mí pé èèyàn kú lórí ni. Àwọn èèyàn kan wá ní ó yẹ kó sin Ọlọ́run lára wọn. Kó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀, kó bá tiẹ̀ jẹ́ kó find out pé àwọn ọmọ ẹ̀kọ́, ó yẹ kó sin Ọlọ́run lára wọn, kó gbà wọ́n sílé. Like who does that? Tó bá tiẹ̀ máa ṣe bẹ́ẹ̀, obìnrin yẹn máa la ẹnu, ó máa confess. But àwọn obìnrin míì wọn ò ní confess o. Ṣé rí ìwà yẹn, wọ́n á ní kàkà táwọn fi confess, káwọn gbé lọ sọ́run, káwọn lọ confess lọ́dọ̀ Ọlọ́run. And it's better kí wọ́n sọ jáde kí gbogbo ẹ̀ tán, so that man can forgive. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn, obìnrin ló wà ní situation báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ló wà ní situation báyìí tó ti mọ̀ pé yes, ọmọ yìí èso tó ń retí pé kí ìyàwó rẹ̀ confess. Ìyàwó ẹ̀ lè mọ́ confess. Ìwọ ni tó bá ti note irú kan bẹ́ẹ̀ yẹn, ìwọ ni kó sọ̀rọ̀ jáde pé wá ìyàwó mi, ọmọ yìí lágbájá báwo ló ṣe jẹ́. Tó bá sì mọ̀ pé o lè comfort ìyàwó rẹ̀, gbàgbé ẹ̀ tí kingdom come. Gbàgbé ẹ̀, ọmọ lọmọ ń jẹ́, gbàgbé ẹ̀ tí kingdom come. That is it. This is on point by 2. Using my words for this. Ẹ̀yin obìnrin, ẹ̀yin ẹlẹgbẹ́ mi, ẹ má hùwà tó máa wá di ìdọ̀tí lọ́la. If my husband cheat, I will cheat. That is shame. That is rubbish. That is rubbish. Ó ń ti èèyàn lójú. Ó ń ti obìnrin lójú lọ́jọ́ alẹ́ ju ọkùnrin lọ. Kò tiẹ̀ disturb ọkùnrin. Ìran ọkùnrin ló ń fẹ́ ìyàwó méjì mẹ́ta. Ṣé a gbọ́ ìran obìnrin tó fẹ́ rí? Àwọn tó bá tiẹ̀ ṣerú ẹ̀, àwọn tó jẹ́ pé wọ́n ní skánskan ni. Tí actress kan kó tẹ̀ porúkọ ara rẹ̀ gan. If my husband cheat, I will cheat. Àwọn role model náà nù. Àwọn role model, àwọn celebrities náà nù. Bye for now. Look at me. Look at my properties. Unannounced. We're in the house this afternoon. He just came to the house with police. Threw my things and threw my things away. Threw my things out of the house. He already packed his things out of the house for years, sleeping around. Now, he has come to disgrace me. After laboring with him for 18 years, 19 years. See what General Overseer of Gospel Assembly, Glass Church, Kubwa. Look at him. I'm his wife that labored with him for 19 years, 19 good years. The world needs to come into it and give me justice for suffering me for all these years. For suffering me after 6 children. I have 6 children for him. 6, not 1. My last child is 4 years old. My children, he doesn't even know where they are. Look at me. Look at me outside. Look at me outside. Because he feels that nobody will talk for me. He feels nobody will speak for me. Jehovah will speak for me.